mo sọ mo ní mọ̀ dá lóhùn mọ̀ gbé fóònù rẹ̀ ó tún ní ó gbé fóònù fún mi mo ní láyé ó kàn ọ̀rọ̀ yìí kan tiẹ̀ ń jọ mí lójú ni ó ní kó jọ kó kàn ṣàdúrà fún mi ní mọ̀ dá lóhùn sọ fún pé kó tó bọ̀ sọ̀rọ̀ kó lọ bá gbogbo ọmọ Ìbàdàn àtọ̀yọ́ kó lọ bẹ̀ wọ́n kó wá bẹ̀ wọ́n náà lórí social media ìmọ̀gbà tó tún lọ bá lẹ́yìn Ọlọ́run bá ní nǹkan bá sọ̀rọ̀ ní mọ́mí ẹ máa gbọ́ nínú ọba tọ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ ìtọ́lé ìkọ́nà ìyá mi ẹ̀yin ní kẹ́kọ̀ọ́ fún àdúrà ẹ má fi sílẹ̀. ẹ máa gbọ́ mọ́mí tẹ́rí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ni pé Òkìkí ó ń díbọ̀ ni ó fẹ́ràn ọmọ yẹn já ọ̀tá ló ń ṣe àmọ́ kò lè máa ṣe bẹ́ẹ̀ kó pẹ́ nínú ilé ẹ̀ bó padà fẹ́ ó sì máa padà ṣe léṣe gbẹ̀yìn ni bọ̀ṣẹ́ wá fẹ́ gbọ́ mi mọ́mí ẹ máa gbọ́ ìtú ẹ̀ mo ṣe ní kẹ́ dúró tì í ọmọ yín ó ti Òkìkí ẹ̀ kò ń ṣe pé Òkìkí Èkó nìkan Òkìkí worldwide ni bẹ́ẹ̀ ni òun wá ní kó mú stẹ̀ ìdání kọ́lọ̀ fi ṣe ọkọ̀ alálùbáríkà fún àmín o àmín ẹ̀yin ni kẹ́ wá ẹ máa wá ṣẹ̀ṣẹ̀ so ọ̀já tẹ́ ẹ̀ so tẹ́lẹ̀ yẹn ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá fún ẹ ṣàdúrà fún ọmọ yín láràárọ̀ ẹ gbọ́wọ́lé lórí ẹ̀yin abẹ́ yín ló ti jáde ẹ fún ní àdúrà pé ọkọ̀ tí ẹ̀ ó máa rìn wá bá ní ó ti yẹ yín ẹ jẹ́ ọwọ́ ilé ọmọ yín lórí ní àràárọ̀ tẹ́ bá sì wà lọ́dọ̀ ẹ̀ ẹ ṣe àdúrà fún pé kọ́kọ́ ẹ̀ rìn wá bá. Alhaji Almaru ṣe rí nọ́mbà mọ́mì àti mama sita ẹgbà tí dámì bá ti ṣe ṣàkẹ́ màmá tí ò fọwọ́ bu ọmọ ẹ̀ lọ́wọ́ sọ ẹ lè lẹ́ni tí ó dá kéèyàn ló ní bàwí ẹ lè ní màá lọ pé tó bá tún ti pa. àmọ́ ẹ pé mo rí èèyàn ní irú eléyìí ò ní ṣẹlẹ̀ jẹ́ gbọ́ ẹ jọ ẹ bá mi jẹ́ kí màmá ní nọ́mbà yín lọ́wọ́. Ẹ̀gbọ́n wọn dámì ni ò gbọ́ sẹ́ màmá ń bá sọ̀rọ̀ dámì ni ò gbọ́. òun náà ni ṣé kó máa bẹ̀rù tó máa sọ pé àwọn apẹ Alhaji Moru àwọn apá alájà àwọn adé pé mama síta náà á bẹ̀rù. ọgbà nọ́mbà yín o ẹ dákun. ẹ jọ Ọlọ́run ẹ bá mi gbà lọ́wọ́ Ọlọ́run nípa yín lẹ́kùn ẹ bá ń dàpọ̀ ọmọ ọmọ ẹ dákun. ẹ máa dèrè ẹ lágbára Ọlọ́run ó ń gángan ẹ̀rẹ̀ mọ́ gbọ́ gángan sọ fún mi lánàá Portable ó ní tóun fẹ́ padà ní pé òun kàn máa ń sọ̀rọ̀ ní pé òun ti yẹ̀ wò pé ṣe ìranù bó tún ṣe wá tọ́dọ̀ ìranù ní òye mi ó ní tóun bá travel inú ilé lòun ti máa ń rí tóun ní kó. mọ́mí iṣẹ́ ní tẹ́yìn rí ẹ̀ tí ó ju ẹni tó gbádùn lójú tí manipulator ní Portable. ẹ̀dùn sẹ́yìn tẹ́yìn rí yẹn ó ju ẹni tó gbádùn. èmi náà sọ mo sọ fún un. gbádùn ìkóso ìdílé ní ọjọ́ mẹ́ta ìwà wọ́ọ̀sì gan tó ń lọ sí tí odò. wọ́n ran ló kàn ṣe wọ́n ran wọn. ẹ wo ìyá mi ọmọ yóò gẹ́ta rẹ̀ yìí tèmi fẹ́ sọ fún yín kí tó gbé aago lẹ̀. mo fẹ́ gbé ìyá ọgbà ẹ̀rí sẹ́ǹdì kìíní o ó ti kọ́ ti o. ṣe rí nǹkan tí mo máa sọ fún yín kí tó gbé aago lẹ̀ mọ́mì ọ̀rọ̀ tí mo sọ yẹn mi yí padà o. ẹ káàárọ̀ gbogbo lé. bí ọwọ́ ní ọmọ yín ẹ ṣe àdúrà fún abẹ́ yín ló ti jáde. ẹ jẹ́ kí dáàdì yẹn sọ̀rọ̀. bẹ́ẹ̀ wo ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹ wo bí dáàmì ṣe fáìn tó ẹ bèrè mo sọ fàlàjà mo ní this girl is a wife material mo ní she's wife material tí ọkùnrin ń gbé sílé èmi ò mọrú nìkan débẹ̀ yẹn o àwọn onísọpá àṣọ o àwọn olẹ́bẹ̀rù yàn bó bọ́ta gbogbo alọ́la àwa náà máa bọ́ta sí lọ́wọ́ ni. dáàdì sẹ́ẹ̀dì nọ́mbà mọ́mì náà sí mi. mọ́mì sẹ́ẹ̀dì nọ́mbà mọ́mì tí wọ́n àtàlájì ṣógbọ́ ó dá kí ló ní bàwí àwọn mọ́mì ló máa rí ẹ tán ó bá ti gbé gbèsè tí ò da àwọn ẹtí wọ́n pè ní. èyí ni màá máa pe ó ilé yẹn èyí ni màá máa pe. mọ́mì ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ báyìí náà ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ kí tó fagólẹ̀ àdúrà yín ṣe àdúrà fọmọ yín kẹrí Ọlọ́run ní jẹ́ kán fi obituary mọ pósítà kan fi ṣe ọmọ yín without that ni wọ́n dẹ̀ mọ̀ gbogbo èèyàn dẹ̀ ti mọ̀ yín tó ń bí èmi inú ni yí pé o bá ti fẹ́yàn kó o tó kúrò nínú ilé ọkùnrin rò dáadáa ìbẹ́yìn níyá wa. bẹ́ẹ̀ni. a dẹ̀ mọ̀ yí pé àmọ́yé àwọn ìyá tá a ti ní dẹ́pẹ́ àwọn náà máa lọ wá tó padà wá á bí mọ́bò mi wá tó padà wá ọba ọkọ yẹn kò ṣe má ṣẹlẹ̀. kìí ṣerú ọkọ bá mi kìí ṣerú eléyìí ni ó padà wà bá. tó bá ti do ní gbàgbós àmọ́ mi máa ń sọ wọ́n tọkùnrin kódà tó bú wọn lásán wọ́n á ní this is not a husband. tẹpá ọmọ kan wà ó ní bóníkálùkù ṣe train àwọn ọmọ yẹn bọ́ àwọn ọmọ yẹn máa túra wọn kọ́ ni mọ́mì àdúrà yín nìkan ó ní kẹ́ ṣe fún ọmọ. ẹ̀yin èèyàn wa ẹ ti rí bí màmá Dami bí ó ṣe sọ̀rọ̀ nínú fídíò yìí ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ó bú Portable ó tún sọ wípé òun ti sọ fún ọmọ òun wípé kí o máa ṣe fẹ́ Portable mọ́ ó ní ọmọ òun ni ò gbọ́ràn o kí ni ẹ lérò nǹkan tí ẹ bá lérò ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section lónìí a kò ní rí jù báyìí lọ ìdólójú ọmọ àríwó ó tún dọjọ́ míì ọjọ́ rẹ̀ ó dìgbà.